Chief Sunday Igboho àwọn ni wọ́n ní mẹ́sẹ̀jì yìí Ọlọ́run bá wa pẹ̀lú wọn Ọlọ́run bá wa dáàbò ẹ̀bù wọn ìpètèpèrò ọ̀tá ọlọ́mọdé ó kò lé wọn lérí ètè kẹ́nimọ́ ní ọlọ́mọdé ó ṣẹlérí wọn. Tá a bá wo wájú mi á rí pé Verydarkman ní gbajúgbajà ìlú mọ̀ọ́ká lórí ayélujára ọ̀rọ̀ èmi àti ẹ̀ ọjọ́ra wọn èyí tó bí eléyìí mẹ́sẹ̀jì yìí máa gùn díẹ̀ ó ṣeéṣe tó bá wo débi kan kó padà tún wo ìdàkejì èyí tó bí eléyìí torí pé Verydarkman náà fẹ́ dá sọ̀rọ̀ yìí yóò bá wa sọ̀rọ̀ òun náà ní mẹ́sẹ̀jì fún Chief Sunday Igboho ó ṣeéṣe káwọn náà ti gbọ́ àmọ́ mo fẹ́ sún kara wọn torí níjẹta àbíjẹrin ni tí mo sọ̀rọ̀ lórí fídíò àkọ́kọ́ náà ìrú ẹkùn ní o àmọ̀tẹ́kùn ní o àti gbogbo àwọn ikọ̀ tí wọ́n ń jà fún ìjàngbara nílẹ̀ Yorùbá lérí òdodo lérí ẹ̀tọ́ Ọlọ́run bá wa dáàbò ẹ̀bù wọn Ọlọ́run bá wa kó wọn yọ bá wa sọ wọn bá wa fún wọn sí ọlájọ́ kan oṣù rẹ̀ wájú Ọlọ́run. Èyí tó bí eléyìí ni pé bí mo ti sọ̀rọ̀ níjẹ tàbí jẹ bẹ́ẹ̀ àjẹta náà ni tí ẹ bá ka comment àmì èèyàn gbọ́dọ̀ wo yẹn tí ẹ bá wo èrò orí ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá bí yẹn bá lódodo lẹ́nu tí ẹ bá wo comment àwọn èèyàn ní fẹ́ sọ ọmọ àmọ́ ẹnìkan ò lè pa òun mọ́ agogo lẹ́nu torí pé ilẹ̀ Yorùbá yìí àjọ níní o kódà ó ṣeé ṣe tá a bá pa ìtàfẹ́ lómi tí ń ṣépè lérí comment gan ó lè mọ́ lè kiri ẹ̀ gan àbí kó tiẹ̀ sọ̀tàn bàbá tó bí lọ́mọ kọ́mọ́ mọ́ kọ́ bàbá tó tiẹ̀ bí bàbá rẹ̀ gan ó ṣeé ṣe kí wọ́n tiẹ̀ mọ́ ní àlàálẹ̀ rárá ní tiwọn ìgbà tẹ́lẹ̀ mi wá ń ṣépè tí ń bẹ́ ebú kọ́mẹ́ǹtì àwọn bíi méjì kan wá ìyẹn ló jẹ́ kí n lérò pé ó yẹ kí n lè rí àti sí kọ́mẹ́ǹtì ẹnìkan ní ẹ̀yin àfáà yìí àbí ìwọ àfáà yìí tiẹ̀ ní kí ni Chief Sunday Igboho ṣe fún yín ṣe ti rí pé níbi fídíò yẹn rí pé ikọ̀ ìrú ẹkùn ni mo challenge pé ní tí wọ́n ṣe ìyàwó náà díẹ̀ ti make apology Ọlọ́run bá wà pẹ̀lú wọn brother tí wọ́n jẹ́ voice wọn yẹn mi mọ̀ náà tí ó kọ brother náà Ọlọ́run bá brother náà ọ̀rọ̀ wọn máa ń tù mí la púpọ̀ kí ló dé Ọlọ́run bá dáàbò ẹ̀bùn wọn. Èyí tó wá ẹnìkan wá ní kí ni Chief Sunday Igboho ṣe fún yín mà mí ì tiẹ̀ dákọ̀ wọn bẹ̀ gan àmọ́ Yorùbá ní tá bá ti porí ajá á pe orí kòkò tá a bá fi ṣe é rí i pé Verydarkman náà ìgbà tó náà fẹ́ gbé ọ̀rọ̀ wọlé ń ṣe àgbọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gùn díẹ̀ ní ó jẹ́ kí fídíò mi yìí náà gùn díẹ̀ èyí tó ń wò lọ́wọ́ yìí ò nìkan kọ́ ọ̀rọ̀ mo ní special message fún gbogbo torí mo ń come across àwọn fídíò kọ̀ọ̀kan tó jẹ́ kí n máa fura yìí pé àwọn èèyàn tó fẹ́ máa attack àwọn aláìṣẹ̀ ìran kan pàtó la fi ní criminal ọ̀daràn ní ká gbógun ti ká má gbógun ti ẹ̀yà kí ló dé àná Ọlọ́run ní fi mi àti yín lẹ̀ àmọ́ bẹ́ẹ̀ dáadáa kò sí ní tó bí ìgbà tó ní kí ni Chief Sunday Igboho ṣe fún yín àkọ́kọ́ náà kí irú mi máa bínú wọn ṣé ó tún kankan lára wọn ni àmẹ́lòmí náà ń gbára ta nítorí pé tí èèyàn bá ti wà nínú ìpèníjà báyìí tí àwọn èèyàn ń jí àwọn èèyàn kó táwọn ọmọ ń bẹ nínú ìgbẹ́ àwọn èèyàn wa àwọn ọmọ ìyá wa èèyàn ní gbogbo wa wọ́n ń bẹ nínú pápá tí wọ́n jí wọn kó gbogbo àwọn tó ń bẹ lábẹ́ kínní wọn yẹn Ọlọ́run sábà wa pa wọ́n rí Ọlọ́run bá wa tún àṣírí wọn àtàwọn agbódegbà wọn. Àmọ́ síbẹ̀síbẹ̀ ẹni tí ó bá jáde láti rescue àwọn èèyàn ní time ìgbà tí èèyàn bá need the challenge ẹni yẹn èèyàn ní gbàgbé ẹni yẹn mọ́nú ayé èèyàn ẹnìkan ò ní sọ pé iṣẹ́ tí Chief Sunday Igboho gbé dání yà àti kọrú wọn àfẹni tí tó náà bá bẹ lọ́hùn kí Ọlọ́run dáàbò bò ní òní dùn máa kẹ́nìkan náà ro iṣẹ́ táwa ò lè ṣe bíjọba bá gbé K47 fún mi náà àbí ehe náà ń pè ní tásì kọ́ mi bí yẹn ti yìn tọ̀ tábà fún mi láǹfààní pé kí mi náà wọgbó èmi náà lè gbẹ̀gùn àmọ́ yìn àmọ́ láì jẹ́ bẹ́ẹ̀ ẹ wá jẹ́ àgbọ̀ mẹ́sẹ̀gì ti Verydarkman. Alright, so Sunday Igboho and his boys. You see, the thing is this: while we are trying to stop a problem, we all have to be very careful not to start another problem that will affect the future of this great nation called Nigeria. Sunday Igboho, you and your boys, you people really need to be careful on how until they pursue these so-called bandits. Do you understand? Now, I came across a post that Sunday Igboho boys arrested bandits yesterday. And I watched the video. The video is 6 minutes, 13 seconds. But yeah, this is the first place I saw it. Iru Ekun vigilante arrests suspected bandit kidnapper in Ibadan bush after gun battle. Listen, after gun battle. Members of Sunday Igboho Iru Ekun vigilante group have tracked down and arrested suspected bandits and kidnappers hiding in the bush of Ibadan. According to the group, the suspects opened fire during the operation, but the vigilante overpowered and arrested them. Right? So I watched the video. It was a very crazy video. They were beating the boys and all that. Right? Let me just play a little bit of it.
They beat the boys well. Now, as I watched through the video, since they claim to have overpowered these boys and they say these people are bandits, I was expecting that we'll see the gun where they used to attack them, since they say it was a gun battle. Now, this is what I was seeing. But I'm one, what I follow one, where are the source? Obey, where Obey at you, boom. At Yama, Onda. Obey that, at our Palapo. Obey that, so, but the man, I don't buy it now. The Sunday Igboho boys confirmed that they saw the boys with hammer, charm, and knife. They even displayed what they found in their hand. If you hear Sunday Igboho boy, they say, obey that, like, where's the knife, where's the knife? I didn't hear anything about guns, right? I didn't hear anything about guns. Now, how do you now conclude that these people are bandits? Do you understand? Like I said, why would they try stop a problem? Make we not start another problem where will affect the future of this country, right? Sunday Igboho, if you are going after bandits and this thing, it is very good setting up a vigilante to do that. It is very good because all of us need to collectively come out and fight. But in a case where we say you won mistakenly or there's a chance, say the people where you go carry, they beat, they innocent, it not gonna make sense again. Then you don't defeat the purpose, right? Because in this video, you say you catch them with gun, according to what the caption talk, and there's no gun. Secondly, knife. That kind of bush where you find these people, they might need knife to also protect themselves, just in case they don't be bandits. What if that knife where you see them with, and the charm where you see them with, now to protect themselves against the bandits? Because you said you saw them with a hammer and with a knife. It is only natural for people where they go inside that bush. Which I expect you would ask them now, what are you doing inside that bush? What business do you have in the bush? What brought you to this bush? Where are you from? Where do you live? Where is your house? And what are you doing here? Which business can you come inside this thick bush? Do you understand? Are they traveling by that route? No, there are questions that you need to ask. That what you go to do all this was, I don't see gun, I don't see bomb, knife, hammer. Come on. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ kí n gbọ́rọ̀ yìí wá báyìí ni wípé ẹlẹ́mọ̀ lérò wípé àwọn àfáà yìí ọmọ ìyá wọn làwọn Fododo àwọn Fúlàní nítorí pé mo ẹ̀sìn tọ́pa wọn pọ̀ sí Verydarkman yìí jẹ́ mùsùlùmí kò tiẹ̀ lẹ́sìn kì í sábọ̀rìṣà gan ẹ̀yà bọ̀rìṣà kì í sára yín o kò lẹ́sìn kì í ṣe Christian kò lẹ́sìn tí bá ń sọ̀rọ̀ mí gan pa ẹ̀sìn Islam gbà mí àmọ́ àwa mùsùlùmí bí tá a bá ti bódodo pàdé kò sí kọ́dà kéèyàn rúná lérí tó bá ti jẹ́ pé eré òdodo lọ́wà kọ́ máa jẹ́ mùsùlùmí kó lóun ọ̀dọ́lọ́ mọ̀ kọ́sà ti sọ tó ṣe déédéé ìgbà tí mo sọ̀rọ̀ tẹ́ bá lérò pé ẹ̀sìn àwọn eléyìí ọmọ ìyá wọn ni sọmọ ìyá bòròró ni Verydarkman náà sẹ́rí àmọ́ àwọn ikọ̀ ìrú ẹkùn Ọlọ́run bá wà pẹ̀lú wọn Ọlọ́run bá dáàbò ẹ̀bùn wọn Ọlọ́run bá mójútó wọn Ọlọ́run dákun bá wa dáàbò ẹ̀bùn wọn sẹ́rí tá a bá ṣàlàyé kó kúnná kò sí ẹni náà fídíò tí mo ṣe yẹn bí ọ̀rọ̀ yẹn ṣe le tó tálẹ́ni náà tí ó bá jẹ́ ológogoro tí bá ń gbé nọ́ọ̀tì tó yẹ pé nọ́ọ̀tì lọ́wà kó wá rí fídíò yẹn kó wá support wípé àyìn tí wọ́n ṣe yẹn right wípé ẹnikẹ́ni kò ṣe fídíò láti nọ́ọ̀tì kó wá ní fídíò yẹn o kó against mi tí ètí ìṣológogoro lè rẹ́ nìkan tẹ́rì ẹ̀ pé òun lè sọ òun lè má wà lè tọ́ yẹn pé àdámọ̀ tèmi sì ni pé kí ló dé àná náà nífẹ̀ẹ́ mi àti yín lẹ̀ kọ́nà wọn dábọ̀ ẹ̀bùn wa ọ̀rọ̀ yẹn sí sọ̀rọ̀ tó ń bẹ̀rẹ̀ dání o torí pé mẹ́sẹ̀gì kan tó yẹ kí kálukú wa kájọ orísìn sọ̀rọ̀ Verydarkman yìí ọ̀rọ̀ rẹ̀ ò tí ì tán torí ẹ̀ mo fi sọ pé agbègbè àkọ́kọ́ lélẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sẹ́rí kì í ṣe àmà nírin sí a torí pé à ń rí fídíò àwọn bandit ní north tí wọ́n mú àwọn tabako ní tí wọ́n bá lọ́wọ́ wọn kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ o kì í sọ̀rọ̀ wọn di tíra àwọn equipment tó yẹ pé kódà federal government gan àwọn gbọ́n máa wò pé ọ̀nà bolélé ìgbà wọlé ẹ má bínú ariwo kan wọ bíbáyìí àmì ẹja gbọ́dọ̀ Verydarkman